kò dùn à ń lọ sápá bí tó jẹ́ pé gbogbo wa la dẹ̀ máa láǹfààní àti dá sí báyìí. Ẹ jọ̀ọ́ ṣé mo lè rí èèyàn méjì tó dá wọn lójú wípé àwọn lè ṣe tíńkò ta ló mọ tíńkò ṣe dáadáa? Ẹni ẹ̀dà tíńkò tí ò bá sẹ́ni tó mọ̀ a máa kú òun bẹ́ẹ̀. Tíńkò kò sẹ́ni tó ẹ máa bọ̀ sà. Ẹ fọmọ yẹn sílẹ̀ ẹ yẹ kọ́ bọ́lá bá mọ̀ mi ẹ̀. Ẹ jọ ẹ bá gbé kíní tẹ máa ń fọmọ yẹn mu ẹ bá gbé sí lẹ́nu. Mi ì mọ tó máa ń fún mu òbọ̀ kíní tó máa ń fún mu ẹ mọ kíní yẹn. Ó yẹ ẹ máa bọ̀ sà ẹ máa bọ̀ kápákọ̀ ẹ máa bọ̀. Àti bí ọkùnrin ta ló máa represent àwọn obìnrin? Ta ló ẹ̀yin obìnrin tí bá ti kà lẹ́ẹ̀mẹ́ta tá a bá ti rí yín a máa ní kẹ́ ẹ ṣe kùn. Tá a bá ti rí yín a ti rí ọkùnrin. Kò sẹ́ni tó fẹ́ dúró fún obìnrin láti ṣe tíńkò kò sẹ́ni tó mọ̀ láàrin àwọn obìnrin. Màá pè lẹ́ẹ̀mẹ́ta. Ààrẹ tó dá lójú láàrin àwọn obìnrin tó lè ṣe tíńkò ìgbà àkọ́kọ́ rèé àwọn gédéńgbé o. Láàrin àwọn obìnrin ẹ jẹ́ sọ̀rọ̀ sí kámẹ́rà kó wà ní àkọọ́lẹ̀ wípé Yorùbá Day 2024 kò sí obìnrin tó dá lójú tó lè jáde tó lè ṣe tíńkò ìgbà kejì nìyẹn o. Kámẹ́rà máa bá mi rìkọ́ọ̀dù ẹ o wípé a wà ní Yorùbá Cultural and Heritage Event tí wọ́n ń ṣe Yorùbá Day ní 2024 òní ọjọ́ 9 oṣù wọ́n ti dé. Mo fẹ́ bà yín lórúkọ jẹ́ ni wọ́n sá fún bà lórúkọ jẹ́ wọn fẹ́ gbẹ́nu sí máìkì wọ́n ti dé. Ó yá ọ̀dà ẹ̀dà ẹ máa bọ̀ ṣẹ́yìn kọ́ ẹ̀yin kọ́ lọ kọ́ wọn yá ẹ̀yin kọ́ ẹ̀dọ́ báyìí ó yá kọjú síra yín èmi ni referee tí bá ti ní 1 2 3 kẹ́ tẹ̀síwájú 1 2 3 let's go. Tíńkò ìgbà dídí ẹ má gbára yín lójú o. Ó yá 1 2 3 go ó yá lẹ́yìn lẹ́yìn tẹ́ ẹ bá ti gbà máa ní ọlọ́jọ́ kò. Ó yá lọ́jọ́ bọ̀dá ẹ lọ́ bá mi kọ́ wọn. Ẹ kọ́ wọn lójú èèyàn ẹ má kọ̀rọ̀ ojú táyé kẹ́ ẹ ti kọ́ wọn. All right, now we're proceeding before we go to Yoruba language class presentation. There's something that I want us to do. Ṣé ẹgbùmọ̀ ẹlẹ́ẹ̀gbùmọ̀? Mo ti bèrè pé kí ló ń jẹ́ mọ́ ẹni mọ́ aládé àní kí ló ń jáde ẹládé ṣùpọ̀. Right about now, I am going to please make sure you represent your table. Can I have a representative from table 6? Table 6 and table 9. Table 6 and table 9. Please send someone to me. Table 6 and table 9. Please send someone. And table 6 and table 9. Please. Can we do this together? Table Table 6 and table 9. Table 6 and table 9. Send someone to me right now. We have something to do together. Table 6 and table 9. Give table 10 and table 14. Come on, Muran. Table Kinawama. Table 6, table 9. Check table 9, not more. Table 9. Table 9, we're waiting for you. Table 9. We have table 6 here. A room by table 9 one in Daddy. Where's table 9? Eh? We fellow one to one there. Table 9, I feel on me, John. Table 9. Table 6 still. Table 9, I Table 9. Please press table 9. This is table 10. Table 10, okay, table 10, you come and represent them. Table 9, table 9. Table 9, sir. I fẹ́ kẹ́ ẹ rán aṣojú kan sí wa níwájú. Table 9, ẹ bá wa rán èèyàn pápá. Ẹni ẹ̀dà èèyàn kan òun dà láti table 9. Àwọn màmá mi ló wà ń bẹ̀. Ẹ jẹ́ lọ fojú mú wọn. From table 9. Okay, a ti ní obìnrin ọkùnrin ní ká mú. Ẹ bá bẹ̀ jẹ́ àlọ́ sà. Bàbá mi dáadáa.
látọ̀rí table 9 kábíyèsí kí máa mú wọn lọ àwọn padà bọ̀ kábíyèsí bàbá. Thank you. Can I have a second microphone? All right now. Àti rí àwọn àgbà tó tóró òun lọ torí Yorùbá bọ̀. Wọ́n ní àgbà ló tóró òun lọ pé ọba ló tó yí erin fún. Àbí nǹkan tí mo tó ṣe bí òwe sà. Àbí nǹkan tí mo sọ òye. Àti rí màmá kí lórúkọ yín? Abídèmí ìgbà tí dádì ò sí lé náà bí yín àbí. Dádì kí lórúkọ yín sà? Ọlá Omífọlájì. Ọlá Omífọlájì jẹ́ ẹ̀dẹ̀ bá fa mi òun sórúkọ yín. Bẹ́ẹ̀ni. Ó yẹ fi si ẹja lọ. Ọlá. Yes. Rèmí. Omífọlájì. Yes. Rèmídò. Bàbá wọ́n já mi jẹ. Ẹ̀sùn mọ́ mi. Bá a ṣe ń lọ nílé yìí. Ẹ máa pa òwe márùn-ún. Ẹ lè máa pa òwe márùn-ún. Ẹ tó bá gbégbá orókè a máa kà á fúnra wa. Ṣé ẹ ti ṣe tán? Ta ló fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀? Bàbá mi tún agbádá ṣe. Wọ́n ní pé ká ti ọ̀dọ́. Wọ́n ní ká ti ọ̀dọ́ màmá wa bẹ̀rẹ̀. Ṣé ẹ ti ṣe tán? Ẹ má sá fún mi ara òun sáfara ìsúnmọ́ wájú. Ṣé ẹ ti rẹ́dì? Ó yẹ gbà òwe márùn-ún ní pápápá table 6 and table 9. Let's go. Àìgbọ́fá làwọn òkè. Ẹ máa kó yẹn ẹ máa parí ẹ̀. Yes. Àìgbọ́fá làwọn òkè. Ifá kò sí para. Wọ́n nò nìyẹn ó ti di wọ́n nò ó yẹ kí wọ́n nò. Wọ́n ní àìtètè mọ́lẹ̀. Yes. Olè ń polówó. Olè ti gbá olóko mú ó di 1-1. Pápápá ẹja lọ. Bá mi na ọmọ mi. Kásán. Kò dé nu ọlọ́run. Yé wọ́n ní bá mi na ọmọ mi kò ṣọ́wé nìyẹn ṣá. Ó dàbí àkànlò èdè. Kò sínú ìwé òwe bíbélì o. Ṣọ́wọ́ àánú bíbélì. Ẹja lọ. Ó ti di tíṣẹ̀rì báyẹn wọ́n nà yín sá. 2-1 yes. One lead. Wọ́n ní onírèsé òfin gbámọ́. Onírèsé òfin gbámọ́ kásá. Eléyìí tó ti fi òde ìparun. Èyí tó ti bá bá rẹ̀ ti fi náà ò lè parun láíláí ká àfọ̀tà. Ẹja lọ. Àǹtí yẹn ronú sí i. Ẹrù dáadáa. Ó ti di tútù. Yé. Tí bá ti ka 1 to 3, tẹ́ ẹ̀ bá ti mú a máa pass ẹ̀. 1, 2, yé. 3. Ẹja lọ. Ẹ mú wa. Ó yẹ ẹja lọ. Wọ́n ní àìsọ̀rọ̀ orí bíbẹ́ lójú ọmọdé. Àìsọ̀rọ̀ orí bíbẹ́ lójú ọmọdé ẹ kà síwájú sà. Torí wípé lọ́rùn ni máa wó ni. Wọ́n ní lọ́rùn là á máa wó ni ó di 3-2. Ẹja lọ ẹ̀yin ní méjì sí báyẹn. Àwọn náà ní méjì. Ẹja lọ. Ó yá. 1, 2. Kásà. Ṣé mo lè kọ́ lè fẹ́? Ẹ fẹ́ substitute. Ó di 3. Ó yá ẹ mú wa 3. Ó di ẹja lọ. Wọ́n ní Ògúnlé là àkọ́kọ́ bẹ́. Dádì ẹgbẹ́ mi níbẹ̀. Kárẹ́sẹ̀ bẹ́ tòde. Bàbá kí ni tí wọ́n wé yẹn? Wọ́n ní charity begins at home. Wípé wàá sẹ́tù gbogbo àfíàsì tó wà lé náà. Bẹ́ẹ̀ni. Kò lè lọ máa dá sí nǹkan tó ń ṣe ń ta. Bàbá wọ́n ti gbé mi débẹ̀. Ó ti di 4-2 báyẹn ṣe fẹ́ pé èèyàn. Ó yẹ pé èèyàn pápákọ̀. Ta ló fẹ́ pè? Obìnrin ló máa pè jáde obìnrin ló máa wá. Ìyàwó yìí ni òkè mọ́mì sáré wá. Yé àwọn abiyamọ ọjà tó fi ń pọn ọjà yìí rẹ̀ ní jábọ́ láti ṣe ọba ìlú màrè. Wọ́n lè dín ṣá pọ́ìntì méjì péré lókùn jẹ́ ní wọ́n ti wà ní 4. Ẹ ti wà ní 2 lẹ́sìn wá. Ẹ já lọ. Màálù tí ò nílù ta ló ń bá lé ṣí kí lágbèrè. Wọ́n ní ọba mi òkè ló ń bá lé ṣí. Ẹ bá mú. Ó ti parí báyẹn. Tẹ́ bá ti gbà á jẹ́ kó jẹ́ 5-3. Ó yẹ bá mú kílókù. Dádì náà ti ronú sí i. 1, 2. Dádì tí bá ti pé 3 ó ti lọ nìyẹn. 1, 2. Tó bá ti gbà á ẹ ti wà ní draw. 3. Ó yẹ ẹja lọ. Kíkéré labẹ́rẹ́ jẹ́ kì í ṣe mímí. Wọ́n ní kíkéré labẹ́rẹ́ kéré pé adìyẹ ò gbọ́dọ̀ bí. Dádì ẹ ti wà ní 3-3. No 4-3. Ó yá dádì. Wọ́n ní ajá tó bá lẹ́yìn. Pé kí lẹ sọ sà? A máa pọ̀ bọ́ o. Wọ́n ní ó máa pa ọ̀bọ ìnàkí. Dádì ti wà ní 5. Ẹyọ tẹ́ bá sì ó ti 5. Ẹ̀yin lẹ náà. Ẹ̀yin ní rẹ́fírí máa fún yín lẹ́tà. Ọwọ́ ọmọdé ò tó pẹpẹ. Wọ́n ní tí àgbàlagbà owó kéré.
Distinguished guests, ladies and gentlemen, the Proverb challenge between table 6 and table 9. Mo láyọ̀ láti sọ fún yín pé table 9 ló gbégbá orókè. Table 9 ló gbégbá orókè. Bàbá tani ń pẹ́ láṣẹ ọba ìlú Mari. Torí ta ẹ̀sà torí pé ẹ win ẹ̀yin ló yẹ kẹ́ ẹ fún mi lọ́wọ́ bẹ̀rẹ̀ máa lọ. Ẹ máa lọ. Ẹ má yọ sí mi lójú oorun o. Ẹ yọ sí mi lójú ayé ni o.